ọ̀nà mẹ́ta lèyàn fi dájọ́ àwẹ̀ ló fi ń mọ́ṣù. So a lè mú ọ̀nà kan ká wá pa ọ̀nà méjì tì. Ọ̀nà mẹ́ta la fi dájọ́ àwẹ̀. Adájọ́ àwẹ̀ birru'ya, sumu liru'yatihi wa aftiru liru'yatihi. À ń dájọ́ àwẹ̀ pẹ̀lú takidiru tó ń jẹ́ òǹkà. Wa in gumma alaykum fakmilu iddata sha'bana 30 yawman. Ada pẹ̀lú ikmalu sha'ban 30 yawman. So mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà tí wọ́n oṣù síre ikmalu sha'ban imma 29 aw 30 yawman oṣù nìyẹn, oṣù kọmọrí nìyẹn. So èyí tí abawa mọ̀ tẹ̀kmílù Ọlọ́run ló sì ti kọ̀dára tẹ̀kídìrú yẹn. Ó ní wal qamara qaddarnahu manazila, wal qamara qaddarnahu manazila hatta aada kal urjunil qadim. La shamsu yanbaghi laha an tudrika al qamara wala laylu sabiqun nahari wa kullun fi falakin. So ní ojú ọ̀nà súnà yòókù tá a fi ń wá oṣù àti ṣẹ̀ríà tá a fi ń wá oṣù tí mo pè lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta, kí ló ṣe tó yá pé rùyá nìkan la dì mú àlò yòókù níbi táyé dé tí tẹkinọ́lọ́jì dé yìí. Ṣé Islam tako tẹkinọ́lọ́jì ni àbí Islam tako sáyẹ́nsì tó ń jẹ́ mímọ̀? Bàtẹ́lómi èmi personality mi ló fẹ́ attack, so èmi kò sì dùn mí, kò dùn mí, kò lè dùn mí. Ta ni mo fẹ́ fi jọ tí wọ́n bá attack personality? Allahu Akbar. Ta ni mo fẹ́ fi jọ? Kálukú wọn àtòrùn àtòṣùpá fálàkì wọn nínú àwòwò wọn, kálukú ń lúwẹ̀ẹ́ lọ, ó ń lúwẹ̀ẹ́ tiẹ̀ lọ ni, ó ń cruise. So méjèèjì náà la fi ń ka kàlẹ́ndà. Bọ́ọ̀ bá ka kàlẹ́ndà oṣù a sì jẹ́ kàlẹ́ndà oòrùn. So oòrùn ní Gregorian calendar, òṣùpá ní lunar calendar. Léètò yá sí pé òun ló ti wà lábàáyé tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ téèyàn ti bá sábà náà ṣe ń pè ń ṣáárù lédè Lárúbáwá, ń tí pariwo tó bá yọ, ń tí pariwo tí láriwo nú tó bá yọ. Ṣáárù yẹn tẹ̀síhìrù ẹ̀, ìpariwo ẹ̀, ìgbájúmọ̀ ẹ̀, òun náà ni wọ́n yọ tán fi ń pè ní ṣáárù. So eléyìí gbogbo nǹkan tó wá rọ̀ mọ́ yìí ó ní mímọ̀. Chásí pé èèyàn lè jẹ́ amateur ń bẹ̀. Bó bá jẹ́ amateur ń bẹ̀, kò nídìí kó specialize lọ rẹpẹtẹ, ó lè jẹ́ amateur ń bẹ̀. Amateur tó jẹ́ nì tí wọ́n bá jẹ́ àfa tó jẹ́ amateur ń bẹ̀ tó bá mọ̀ ẹ́ débẹ̀, ó fi lè ṣẹ̀sìn, ó fi lè gáìdì ara ẹ níbi ẹ̀sìn, ó sì lè fi yé àwọn ẹlòmíì náà. Ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun ayyaman ma'dudatin. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله وعلى الذين يطيقونه فدية طعام مسكين
فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون شهرك ناني شهر رمضان gbogbo sùúrù tó kù nínú alukurani Ọlọ́run dárúkọ ṣáàrù kan nínú alukurani Ọlọ́run dárúkọ oṣù kankan nínú oṣù méjìlá tó wà nínú ẹ̀sìn Islam ṣáàrù Ramadan nìkan ló dárúkọ ẹ̀ torí pé ọlá alukurani ta sọ̀kalẹ̀ ń bẹ àtàwẹ̀ ta ní àgbà ń bẹ pé ẹgbà wẹ́nì kama kutiba alladhina min qablikum ẹnìkan kọ́ la kọ́ fún ẹnìkan kọ́ la ṣe lọ́ranyàn fún a ti ṣe lọ́ranyàn fáwọn ọjọ́ tó ti ṣáájú yín láwọn tó ti wá. torí pé àwẹ̀ nì tẹ́gbà nì la'allakum tattaquna bóyá ẹ máa tara bẹ́ẹ̀ bẹ̀rù ọ̀páyà Ọlọ́run ṣèkàn Ọlọ́run ṣàkàn Ọlọ́run so sísá kan ẹ ní lọ́lọ́run fẹ́ ká lónú àwẹ̀ kí ẹ máa wáyé pé òun ò sákàn òun ṣàfẹ́ wípé kóun sọ àwọn èèyàn nù ṣe rí pé kò ní tìsálù kò fẹ́ ní tìsálù pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọlọ́run á sọ pé àwẹ̀ tá ní ẹgbàá nìyẹn inú oṣù Ramadan ni tọ́ra sàlùkùránì ń bẹ ayyaman ma'dudatin àwọn ọjọ́ tó ló ń kà ní. faman kana minkum imma 29 yawman aw 30 yawman ó lè jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n ó lè jọ́gbọ̀n òǹkà ẹ̀ ti pé so ló fi jásí pé kò sáwẹ̀ tó dín oṣù kan náà ni kò bá jẹ́ 29 oṣù kan ni kò bá jẹ́ 30 oṣù kan ni èyí tọ́lọ́ mú wa ó pé nù àmọ́ ẹ jẹ́ kóṣù ní pé walitukmilu al-iddata ẹ jẹ́ kó ń ka oṣù pé walitukamilu al-iddata ẹ kà kó pé kó má dín